wá mú nǹkan ọmọkùnrin Uzain ó gbé sẹ́nu ó dẹ̀ mú bí pọ́ngilá ànábì mú nǹkan ọmọkùnrin ó gbé sẹ́nu ó mú bí pọ́ngilá dájúdájú ẹni yìí àwọn nǹkan tó wá fi hàn wá láyé ó yàtọ̀ sí àwọn nǹkan táwọn wòlíì síwájú ti fi hàn wá irú ènìyàn bẹ́ẹ̀ kí ló yẹ ká pè é ṣẹ́ni Ọlọ́run ni àbẹ́ni ibi èyí tẹ́mi sọ fún wípé kò lè jẹ́ ẹni Ọlọ́run bẹ́ẹ̀ dẹ̀ ni Ọlọ́run ò pé Ọlọ́run rán níṣẹ́ Jésù ló yẹ ká tẹ̀lé kì í ṣẹ́ni tó ń mú nǹkan ọmọkùnrin abẹ́ ọmọkùnrin ó gbé sẹ́nu ó dẹ̀ mú 2 minutes ọ̀rọ̀ yìí mo tún ṣàwárí mi nínú tàbárí kan náà mo tún ṣàwárí mi níbẹ̀ níbi tí ànábì àti àwọn sàábíẹ̀ ìkan nínú àwọn sàábíẹ̀ wọ́n wọlé wọ́n jọ wà papọ̀ wọ́n ṣe kí ni wọ́n dì mọ́ra wọn ànábì tún fi ọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ ìyẹn náà kì í ṣe ànábì lọ́rùn so irú ènìyàn wo ni ànábì eléyìí tó wá ṣe pàbàbà níbẹ̀ ni wípé ànábì Muhammadu gẹ́gẹ́ ò ní salvation òun gẹ́gẹ́ ò ní salvation okay according to the book of Quran 46 verse 9 àwọn ọmọ ẹ̀yìn ànábì wọ́n bi léèrè wípé òjíṣẹ́ kí la bá ní ìgbẹ̀yìn ànábì wa sọ fún wọn ànábì sọ fún àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ wípé èmi ò mọ ibi tí mo lọ mi ò mọ tó máa ṣe fún mi lọ́jọ́ gbèǹde àlùkìyámọ̀ mi ò mọ bóyá màá wọ náà tàbí màá wọ ìjọba ọ̀run so ẹ̀yin tẹ́ ń tẹ̀lé mi ò mọ tó máa ṣẹlẹ̀ sẹ́yìn náà ọ̀rọ̀ ìdè ṣẹlẹ̀ nínú ìwé súnà àbí Dáúdù 47:18 níbi tí ànábì ti sọ fún ọmọkùnrin kan pé bàbá òun Muhammadu àti ìwọ ọmọkùnrin ó ní bàbá òun bẹ nínú náà ìyá tó Muhammadu kan bẹ nínú náà bàbá Muhammadu wà nínú náà ìyá Muhammadu wà nínú náà àwọn tó wá ń tẹ̀lé ó ní kò sí ẹ̀rí àrídájú pé àwọn náà ò ní wọná Jésù dẹ̀ sọ fún mi nínú ìwé John chapter 14 Jésù sọ pé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kó dàrú ẹ gba Olúwa gbọ́ ẹ gbà mí gbọ́ pẹ̀lú ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀ èmi lọ láti lọ pèsè àyè sílẹ̀ bí èmi bá sì lọ èmi á tó padà wá láti wá mú yín pé níbi tí mo bá wà èmi Jésù kí ẹ̀yin kó lè wà níbẹ̀ pẹ̀lú tàwa ló yẹ ká tẹ̀lé tí alẹ́ ní iye tí alẹ́ ní iná ta ló tọ́ láti tẹ̀lé so màá wá fẹ́ kí bàbá mi brọ́dà mi Ustaz Jamiu màá fẹ́ kán fi hàn mí ọ̀nà tí Muhammadu tó fi wá dáa ju Jésù lọ torí mo rí kódà pé táìmù mi ti pé ọ̀nà tí Muhammadu fi dáa ju Jésù lọ tó fi yẹ láti tẹ̀lé ẹjọ́ sá afẹ́kẹ́ tẹ̀mọ́lẹ̀ rẹ̀ fàyè. Thank you. All right. Ẹ kú iṣẹ́ takuntakun. 15. Thanks for keeping the time. So so Daddy Ustaz Jamiu. So your time start now, sir. Now. 15 minutes. All right. Yeah. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Yeah, adúgbò fún Ọlọ́run. Mo kí alàgbà Michael. Ṣé rí kíní kan tí mo try àti avoid ó dẹ̀ ṣẹlẹ̀. Tí wọ́n fẹ́ sọ̀rọ̀ kó máa ṣe bẹ́ẹ̀ mọ́ o. Ẹ yé máa bú àná tí wọ́n bá lọ bí mi ní dúró ń bì. Torí pé mo kàn rí pé ìṣesí yín nìyẹn. Mo ṣe dákẹ́ tí ìwé ẹni ti stop wípé ọ̀tẹ́ ìsọ wọn sọ bẹ́ẹ̀. Tẹ́ bá ń ṣe debate, evidence yìí lè máa mú wa ẹni láti bú anybody. Èmi ò ní wọ́n sọ mi ní bú Jésù rárá ẹni tó mi ní bú Jésù. Torí kò ń ṣe sí tiwa. Ànábì ò kọ́ wa bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam. Ọlọ́run dẹ̀ kìlọ̀ fún wa nínú Quran chapter 6 verse 112. Ọlọ́run lá àgbọ́dọ̀ sí àgbọ́dọ̀ bú. Ó dáa pé nẹ́tíwọ́ọ̀kì ibi tẹ́ wáyé ò dáa sà. So ẹ fix nẹ́tíwọ́ọ̀kì yín sà. Àkọ́kọ́ náà àbú àná tó wà nínú ìwé ni mo sọ dáadáa. Ẹjọ prophet okay wọ́n ti padà dé. Ẹnìkan ló kọ́ wọlé ìyàmó kọ́. All right. Ẹ lè fi táìmù yín tẹ́bá lọ́tẹ́ mi ẹ lè fi response ẹni tìtẹ̀ bá sọ ẹ má response ẹni tìtẹ̀. Ẹnìkan ló. So ya mo ti post táìmù yín mo fẹ́ start ẹ̀ padà báyìí. Okay. All right sir. Yeah. Gẹ́gẹ́ bí ọ̀sán mo bá bọ̀ mo ní adúgbò fọlọ́run mo ní brọ́dà mi ṣe ọkàn lẹ́ẹ̀kan tèmi ò dẹ̀ láì àwọn òkè ń búyàn kódà kárí tí ò dá pa ń tọ̀ wọn àníbù à ń sọ pé àyàn burúkú yín rọ̀ Kùránì jẹ́ pé yé wa. táìmù yóò sì sáàtì sá wọn máa rìsáàtì táìmù yín mo ní fídíò yín tẹ́ ẹ sọ wípé ọmọ ìbànújẹ́ ni Jésù sá ó wà ń bíbá. irọ́ kí tó kọ́ pa ẹni èmi kọ́ mo kọ́ nígbà tó jagbọ́n màmá ẹ̀ ni ẹ má ti jà sọ̀rọ̀ ẹ má ti ẹyìn pọ́ọ̀sì yẹn ẹ jẹ́ yan bíi tèmi náà ẹ jẹ́ tí táìmù mi bẹ̀rẹ̀ má wọ̀ ẹ má fi yẹn lẹ̀ tí bá ṣe ìbáṣọ ẹ̀ má yẹn ju yẹn. now you can. Prophet anything tẹ́ bá fẹ́ respond ẹ jẹ́ kó di táìmù tọ̀dọ̀ yín ẹ jọ anything tí ẹ máa jot it down. now tọ́pìkì wa ni pé ká ló yẹ ká tẹ̀lé láàrin Jésù àti àná Muhammad
sallallahu alaihi wasallam aláwọ̀pọ̀ ni pé ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú Quran chapter 34 verse 28 Ọlọ́run ní arán ẹni tí gbogbo àgbáńlá ayé láti jẹ́ ìkẹ́ àti àánú fún gbogbo èèyàn. Bákan náà Quran chapter 21 verse 107 Ọlọ́run ní akùnrán ìwọ níṣẹ́ bí kò ṣe kí o jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé. Now ntọ́lọ́ sọ pa ànábì nìyẹn. Jésù àrùn sàgbáńlá ayé àrùn ọ̀ṣọ́ mọ́ṣẹ́rẹ̀ ìlú ẹfún mi ṣẹ́jú kan péré ẹjẹ́ ń ṣe ilẹ̀ ìfẹ́ tó wà mẹ́rin. Okay. Yeah. Jésù àwọn sàgbáńlá ayé ẹgbẹ́ lè ṣe sọ. And màá bẹ̀rẹ̀ sẹ́ pé ẹ̀bá ní kọ́rẹ́ kìíní kan gbogbo bàbíkà verse kan fún wa wọn fún wa níbi tó wà. Matthew 5 verse wọn sọ, John 14 verse wọn sọ, 1 Corinthians 7 verse wọn sọ. Kó máa mú ibi tí verse yẹn wà. Matthew 5 verse kìíní kan, 1 Corinthians 7 verse kìíní, John 14 verse kìíní kan àmọ́. John 14 verse 1. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ kan máa correct ẹ̀ ni. Náà máa ń lọ ni pé nínú Bíbélì wọ́n tó bí Jésù wọ́n sọ pé tó máa rán sí. Nínú Matthew 1:21 wọ́n ní ìwọ òbí ọmọkùnrin kan ó pọ̀lọpọ̀ òní yóò gba èèyàn tiẹ̀ là kó nú ẹ̀ṣẹ̀ wọn àwọn ilé èèyàn tiẹ̀. Matthew 2 verse 6 ìwọ Bethlehem òkèrè jùlọ náà àwọn alẹ́ Juda tó láti inú rẹ ni a ti gbé wòlíì kan baálẹ̀ kan dé tó máa jì tọ́jú èèyàn mi Ísírẹ́lì. Ó pọ̀ gbà tó ń bí Jésù sáyé nínú Luke chapter 1 Luke chapter 2 verse 34 and 35 ẹgbà tó ń gbé lọ́dọ̀ wòlíì Ananias ìyẹn tó bá gbé Jésù dìde fún ìṣubú àti ìdí ọ̀pọ̀lọpọ̀ ní Ísírẹ́lì. So gbogbo ayé lè tẹ̀lé Jésù wọ́n waste time ara wọn ni àwọn Jésù ọmọ Ísírẹ́lì wọ́n mélé àwọn sàgbáńlá ayé. 3 nígbà Jésù máa